Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo máa kí yín o. Níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa kò ní fọ́. Àfi k'Ọlọ́run kó máa ṣọ́ wa o lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ bí ọ̀wọ́n gógó oúnjẹ tó ń lọ lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́. Àbí ẹ wò ó, ṣé wọ́n fi irọ́ ṣépè fún yín ni? Yorùbá nation ní London don't laugh o, wọn ní ṣé wọ́n fi irọ́ ṣépè fún àwọn kọ̀ọ̀kan ni? Ẹ wò ó, ẹ máa gbọ́ bó ṣe ń lọ. Bàbá arúgbó kùjẹ́kùjẹ́ kan ni o, tí ọjọ́ orí wọn ti wọ 83 years. Bàbá yìí mà ló jáde o, tó jáde tó sọ̀rọ̀ tó rawọ́ ẹ̀bẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí kí n tó gbé yín débẹ̀ yẹn, mo tún ní kí n sáré yàbàrà kí n fún yín ní ìròyìn kan, nítorí pé lọ́wọ́lọ́wọ́ àwọn mùsùlùmí ni o, àwọn mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ ìwà wọn as usual. Ẹ wá gbọ́ bí wọ́n ṣe, ẹ wá gbọ́ ohun tó tún ṣe ti mọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ tún jáde kẹ́ wá gbọ́ àṣà ọ̀rọ̀ tó tún sọ. Wọ́n ní mùsùlùmí ló mú aṣọ wá sí ilẹ̀ Yorùbá. Ìyẹn túmọ̀ sí pé aṣọ tí wọ́n ń wọ̀ nílẹ̀ Yorùbá ń sìn, wọ́n láwọn mùsùlùmí àwọn ló mú aṣọ wọnú ìlú, ló mú aṣọ wọnú orílẹ̀-èdè Yorùbá. Ó ga o, ẹ jáde kẹ́ wá gbọ́ tán. Ṣe ni wọ́n fi jẹ́ kó yé wa o, wọ́n jẹ́ kó yé wa wípé ìgbà tí mùsùlùmí máa wá sí ilẹ̀ Yorùbá, wọ́n ní through Ilé Ifẹ̀ ni wọ́n gbà wọlé. Wọ́n ní through Ilé Ifẹ̀ ni wọ́n gbà wọlé o, wípé kódà ìgbà tí wọ́n máa wá sílẹ̀ Yorùbá, gbogbo àwọn ọmọ Yorùbá bẹ̀ ń gbà yẹn wọn èé wọṣọ. Ṣé ń gbọ́? Wọ́n ní wọn èé wọṣọ, tó dẹ̀ jẹ́ pé ká sọ pé ìhòòhò ni wọ́n ń wà. Mo fọ́ o. Wọ́n ní ìgbà tó dẹ̀ máa débẹ̀, òwò ló bá débẹ̀, òwò làwọn mùsùlùmí bá dé ilẹ̀ Yorùbá. Ìṣọ́kì ní tó tún wá jẹ́ pabambarì ibẹ̀, òwò tó ń ṣe ó tún wá jẹ́ òwò káràkátà, ìyẹn lórí ọ̀rọ̀ aṣọ àti bàtà àti àwọn nǹkan ẹ̀ṣọ́. Wọ́n ní nǹkan tí mùsùlùmí gbé wọ ilẹ̀ Yorùbá nìyẹn o. Lọ́wọ́ á rí Yorùbá bíi olójú dúdú pé wọ́n ní ewé bàǹtẹ́ ni wọ́n ń so mọ́ ìdí. Ewé bàǹtẹ́ àti ewé tó fi ń pa bẹ́ngbà yẹn, wọ́n ní ewé yẹn ni wọ́n ń so mọ́ ìdí nígbà yẹn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè, ṣé èyí tí Ádámù rán nígbà ayé ẹ̀ ni wọ́n lò nígbà ayé ti Yorùbá ni? Ẹ wo, kódà wọ́n fi jẹ́ kó yé wa pé òwò yẹn ni wọ́n bá dé ilẹ̀ Yorùbá, wípé níbẹ̀ ló ti wá ta aṣọ fún àwọn ọmọ Yorùbá. Ìgbà táwọn ọmọ Yorùbá bá ráṣọ, lọ́ba ní aṣọ yìí dára, àwọn ará bí ń wọṣọ, àwọn náà lè máa wọṣọ. Wọ́n ní láti bẹ̀ lọ ni wọ́n ti taṣọ fún Yorùbá, ló wá di wípé wọ́n wá spread ẹ̀sìn mùsùlùmí. Ó wá di pé wọ́n spread ẹ̀sìn mùsùlùmí káàkiri. Ẹ wò ó, wàláhì tàláhì ẹ̀ nípa mẹ́yìn mùsùlùmí. Kí ló dé? Ọ̀tọ̀ ni ó kọ́kọ́ jáde nìkan sọ pé Yemen láti wá. Ṣé ọ̀tọ̀ ni tó tún jáde tí tó sọ pé wọ́n ṣe òwò ẹrú, wọ́n ṣe òwò wá sí ilẹ̀ Yorùbá ni? Ẹ jọ̀ọ́, ṣé wọ́n kó láàdì inú àwọn ọmọ Yemen yẹn? Ṣé wọ́n kó wọn wá ní? Wọ́n ní bàtẹ́ ni wọ́n so ń gbà yẹn pa àwọn obìnrin wọn náà. Kíní bàtẹ́ yẹn náà ni wọ́n máa ń so mọ́ láti fi bo iwájú àti ẹrù àyà. Ẹ jọ̀ọ́, ìtẹ́rù ẹ bá wá kí bí òkè Olúmọ ń kọ́ o, ṣé bàtẹ́ yẹn náà bá kà? Torí kò fẹ́ yé wa mọ́ o. Wọ́n ní èyí ni oore àkọ́kọ́ ṣe tí mùsùlùmí ṣe fún Yorùbá. Ẹ jọ̀ọ́, mo lẹ ti máa ń mú àwọn lámbà ìtúnrí ibú ìjáde. Ẹ jọ̀ọ́, mo lẹ ti máa ń mú àwọn ìtọ̀kítọ̀ ìjáde. Ta ló pa àwọn ìtorí ibú yìí fún wọn? Ẹ wo, ìjọba ẹ ní láti dá sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí yìí, nítorí wọ́n ti ń brainwash gbogbo àwọn ọmọ wa díẹ̀díẹ̀ pẹ̀lú ìtàn. Wọ́n ti ń brainwash wọn pẹ̀lú ìtàn eléri ibú wọn yìí.
wọ́n ní oore tí mùsùlùmí kọ́kọ́ ṣe fún Yorùbá ni pé ó fún un láṣọ. Torí nígbà tí àfáà eléyìí máa jáde sí tó sọ pé àwọn mùsùlùmí ló fún Yorùbá ní aṣọ, tó ní àwọn ni wọ́n daṣọ bo Yorùbá. So ẹ̀yin náà lè jáde sọ pé Saudi ni wọ́n ti láti wá, pé Yemen ni a ti wá. Ẹ̀yin kan náà lè jáde ṣé Saudi tó jẹ́ pé nínú ìtàn Nàìjíríà gan, Nàìjíríà ló ṣe ń fún wọn ní medical treatment gidi. So báwo ló ṣe wá jẹ́ ẹ wò ṣe láwọn ìtọ̀kítọ̀ kan ó jẹ́ àwọn kan wà ó nídìí pankẹ́rẹ́ gidi kọ́ bòdì wọn so that brain wọn kọ́ máa kọ factory setting kọ́ bá ti forí wọn gbálẹ̀ dáadáa orí wọn máa reset. Torí àwọn ìtọ̀ wèrè yìí kò yẹ kó máa sọ láwùjọ o. Bẹ́ẹ̀ ni torí kò yẹ kó máa sọ láwùjọ. Ẹ̀yin náà gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu dídí àfà tòkè tí lẹ́yìn gan ti fi jẹ́wọ́ ibi tẹ́ ẹ ti wá, kò dìgbà tẹ́ ẹ bá sọ. Torí bó ṣe wà yẹn nínú ìtàn Nàìjíríà ló máa ń fún àwọn Saudi Arabia ní medical treatment. Tá a bá mú ìtàn yẹn jáde dáadáa, ṣẹ́rí UCH Ìbàdàn yìí 1954 ni wọ́n ti kọ́ ìyẹn UCH Ìbàdàn yìí, tó dẹ̀ jẹ́ pé wọ́n commission ẹ̀ ní 1957 nígbà yẹn. Gbogbo táìmù yẹn gan Nàìjíríà máa ti gba òmìnira, wọn máa ti dárúkọ, wọn ti sọ Nàìjíríà lórúkọ. And láti ìgbà yẹn, torí nígbà tí wèrè yìí tó sọ̀rọ̀ sí tó sọ pé Saudi ni wọ́n ti kó Yorùbá wá, nígbà tí wọ́n bìrì UCH Ìbàdàn ní 1954 wọ́n dẹ̀ commission 1957. Gbogbo ìgbà yẹn ṣebí orí ilẹ̀ Yorùbá ló wà, àbí Ìbàdàn náà nìyà ṣebí orí ilẹ̀ Yorùbá ló wà. Wọ́n sọ pé ó wà ní Kàfàǹjà, wọ́n dẹ̀ sọ pé ó wà ní Katsina, tẹ́ gbogbo fẹ́ wà ní ilẹ̀ Biafra o. Nígbà tó wà lórí ilẹ̀ Yorùbá yẹn, ṣebí àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n lẹ́nu, tó jẹ́ pé wọ́n tó tán ni wọ́n ṣe kíni ni wọ́n kọ́ UCH Ìbàdàn. Ẹ wo ìtàn torí ẹ fẹ́ gbọ́ yẹn ló máa gbọ́, orí ẹ̀ tí ò straight yẹn máa mú size ẹ̀ fún. Torí ó jáde sí wọn máa sọ pé Saudi Arabia ni Yorùbá ti wá. Nígbà tí wọ́n dẹ̀ kọ́ UCH Ìbàdàn ní 1954 yẹn, a ò gbọ́ wípé Saudi ní hospital kankan tàbí wọ́n ní ilé ìwòsàn kankan. Gbogbo wèrè wọ́n máa gbé wọn wá sí UCH Ìbàdàn wá treat wọn ni. Wọ́n máa gbé wọn wá sí Ìbàdàn wá treat wọn ni. Torí òpònú yìí jáde sí wọn sọ pé wọ́n ṣòwò ẹrú wá, wọ́n ṣòwò aṣọ wá, wọ́n wá ta aṣọ kọ́tọ̀kọ̀tàn náà. Ẹ ti máa mọ̀ pé kọ́tọ̀kọ̀tàn ló wà lẹ́wọ̀. Ẹ̀yà mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Nílé lóko lọ́nà lẹ́yìn òde, ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ wò ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́. We love Yorùbá nation. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, wàhálà ààrẹ òpìtàn ẹ gbà wá o. Èmọ̀ wọ̀lú níbo ló ti mú èlé jáde. Ẹ ṣàánú wa lọ́wọ́ àwọn wèrè ọ̀run yìí o. We in Yorùbá, we love the true religion they are doing Yoruba land. Yoruba nation is freedom for all Yoruba nation. Yoruba people, we don't fight for freedom. Àwa ò jàjà ẹ̀sìn. Ṣùgbọ́n kọ́ máa mú ìtọ̀kítàn wèrè yẹn jáde. We deserve a brand new nation now. Bẹ́ẹ̀ ni nítorí ìyà tá a jẹ ti tó. God bless Yoruba nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa o. Bẹ́ẹ̀ ni Yoruba nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ìyàwó èèyàn lé lóko lọ́nà lọ́tùn pé Yorùbá nation ní ọ̀nà àbáyọ. God bless Yoruba nation. Ó dàbọ̀.